ọ̀pọ̀ àwọn tó súnmọ́ máyégún ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí ọmọọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó sì tún jẹ́ aṣíwájú fáwọn olórin fújì lásìkò yìí èèyàn Alhaji Wasiu Ayinde Marshal ẹni tó pè èèyàn mọ̀ sí K1 The Ultimate ni wọ́n máa ń sọ wípé inú ọkùnrin náà kò dùn sí gbajúmọ̀ olórin tàkasúfè ilẹ̀ Yorùbá àti Nàìjíríà ni David Adeleke ẹni tó pè èèyàn mọ̀ sí Davido tàbí ọmọ bàbá olówó pẹ̀lú bí wọ́n ṣe ní bí Davido ṣe pè síbi ayẹyẹ ìgbéyàwó ẹ̀ láti wá kọrin wọn ló dùn Wasiu Ayinde púpọ̀. Ẹ rántí pé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà tó kọjá yìí ní the 25th of June 2024 ní Davido ló gbé olólùfẹ́ ẹ̀ tí wọ́n ti jọ ń fẹ́ra wọn ti pẹ́ bọ̀ ní ìyàwó ní ìlú Èkó ìyẹn Chioma Roland tó sì jẹ́ wípé òbítíbitì owó ni wọ́n ná sórí ayẹyẹ ìgbéyàwó náà tó wáyé ní ìlú Èkó. Ńṣe ni àṣírí mà tú wípé ọ̀pọ̀ àwọn olórin tí Davido pè ló fún ní owó rọ̀gùrọ̀gù tí wọ́n sì ní tó sì jẹ́ pé ọ̀kan lára àwọn olórin tàkasúfè ìyẹn Yanya tó pè tó kọrin ní ó kù ọjọ́ kan sí ayẹyẹ ìgbéyàwó náà ni ló jẹ́ kó jẹ́ mímọ̀ pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún dọ́là $100,000 tó ti lé ní ọgọ́rùn-ún mílíọ̀nù náírà $100 million ìní Davido fún olórin tó ń kọ tí ò pé wákàtí kan rárá tí wọ́n sì ní bí Davido ṣe wá pé King Sunny Adé láti wá kọrin níbi ayẹyẹ ìgbéyàwó ẹ̀ wọ́n ní tó fi fún Yanya lówó tó lé ní ọgọ́rùn-ún mílíọ̀nù náírà King Sunny Adé tó ju Yanya lọ lọ́nà ẹgbẹ̀rún wọ́n ní káwá wòye tí yóò fẹ́ fún bàbá náà ní owó rẹpẹtẹ. Kódà àwọn tó súnmọ́ King Sunny Adé wọ́n tú àṣírí fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé bó tilẹ̀ jẹ́ pàwọn ò ní lè sọ iye owó tí Sunny Adé gbà fún wa ṣùgbọ́n owó tó ń yí ilé ayé ẹ̀dá padà ni tó sì ní látọjọ́ tí King Sunny Adé ti ń kọrin kò sí ẹni tó fún un ní orú owó bẹ́ẹ̀ rí. Kódà àwọn nínú bàbá náà dùn dásìkò tá à ń ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí ni gbogbo eléyìí àti bí King Wasiu Ayinde Marshal bó ṣe rí owó tí wọ́n ná fún àwọn olórin àti owó tí wọ́n bà ná níbi ìgbéyàwó Davido ni wọ́n ló ka ọkùnrin náà lára nítorí tán ní lásìkò yìí àwọn olówó àti ọlọ́rọ̀ Nàìjíríà bí wọ́n bá pe olórin bí wọ́n bá fi pe Sunny Adé tí wọ́n pẹ́ bí níṣẹ́ òbí Wasiu Ayinde náà tún máa pè tí wọ́n sì ní Wasiu Ayinde wò pé pẹ̀lú bó ṣe jẹ́ pé òun súnmọ́ Davido tí òun sì tún jẹ́ ẹni tó jàtà dáadáa ju àwọn King Sunny Adé lọ òun ló yẹ kán pè láti wá kọrin láti rí owó burúkú tí King Sunny Adé gbà. Àwọn tó súnmọ́ Wasiu Ayinde ní èyí kò dùn mọ́ Wasiu Ayinde nínú tí inú ẹ̀ ò sì dùn fún Davido. Wọ́n ní eléyìí ló fà á nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin Davido àti Wasiu Ayinde nínú ọ̀sẹ̀ yìí ńgbà tó pàdé ní ìlú Atlanta ní orílẹ̀-èdè United States of America. Wọ́n ní àwọn tó bá rí fídíò bí àwọn méjì ṣe ń kíra wọn wọ́n ní wọn yóò rí báwọn èèyàn ti ń ṣàròyé pé kí ló dé tí Wasiu Ayinde tó kí Davido bẹ́ẹ̀. Wọ́n ní gbogbo èèyàn ló mọ̀ bí Wasiu Ayinde ṣe máa ń kíyàn bá fẹ́ kíyàn dáadáa ṣùgbọ́n wọ́n ní bó ṣe kí Davido tó kàn kí wẹ́gẹ́ tó sì lọ wọn ló fi hàn pé iná ọ̀dùn tí wọ́n sì ṣàlàyé pé gbogbo nǹkan tá a sọ yìí nǹkan ló ń bí Wasiu Ayinde nínú sí Davido.